ẹ̀yin wa ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ní gbogbo lẹ́kílẹ̀ tẹ́ bá wà gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè. Àṣàmú nǹkan lèmi jẹ́ ọmọ jẹjẹ bí onígèrè ọmọ kò bẹ́jà nígèrè ó bá gèrè jẹ́ ọmọ ó bẹ́jà nígèrè ó tún gèrè ṣe. ọmọ òkètèlú gbọ́ àsọ̀bàrí ni mí ọmọ agbóru níwájú ológun àsọ̀bàrí wọn kì í kọ́gbọ́n òkètèlú wọn kì í kọjá. ọmọ Ìbàdàn májàmájàdé kára wájú lẹ́rú ni mí ìlú òjò ìlú ìbíkúlé olódòdó kẹ̀ríkẹ̀rí lójú ológun. ìlú Ògúnmọ́lá olódòdó kẹ̀ríkẹ̀rí lójú ológun ọmọ abígbò tó méjì mẹ́fà nílé alárò ọ̀gbọ̀dọ̀ rẹ̀ yòkòtò ọ̀gbọ̀dọ̀ sọnù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ní ojú pátákó yìí lónìí a ó bẹ̀rẹ̀ lẹ́bẹ̀lẹ́bẹ̀ a ó bẹ̀rẹ̀ láwẹ́láwẹ́ a ó sì ti pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ lórí ọ̀rọ̀ èdè Yorùbá kíkọ àti kíkà ìpìlẹ̀ Yorùbá kíkà àti kíkọ. Tẹ́ bá fẹ́ wá wa lórí YouTube a wà ní @Yorùbá pọ́nbélé ní YouTube fún gbogbo ẹni tó bá fẹ́ máa bá a lọ. ẹ pé àwọn ọmọ yín jókòó ẹ pé àwọn ọmọ yín jókòó a ó bẹ̀rẹ̀ sí kà fún ara wa láti ibi tí kíkọ àti Yorùbá àti kíkà Yorùbá ti bẹ̀rẹ̀ ìyẹn abidi. ẹ pé wọn jókòó kẹ́ máa tọ́ tẹ̀lé mi bí ṣe ń ka yìí ẹ máa bá a kà lọ. For those of you who do not understand the language of Yoruba and you want to understand, today we're going to start from the fundamentals of learning the language, from the alphabet of the Yorubas. And with this alphabet, if you understood it very well, we're going to progress sequentially to a level that we'll be able to read and write basic words in Yoruba, from words within the houses, within the kitchens of the houses, within the environment. But let's start from the fundamentals. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀. A. Ẹ wo bẹ́ẹ̀. A. B. B. D. D. A. A. E. Yorubas do not have, we don't call this he in Yoruba, we call it A. For example, if you want to say age, this is age, and this is age. Read it again. A. B. B. D. D. A. A. F. Fi. This is what the Yoruba called fi, not F. For example, you want to say fufu. You want to say fila. That's cap. Fila. Gi. Gi. Bi. In our own language semantics, we have words like bi. In other languages, they don't have it. But as far as Yoruba is concerned, we have bi. For example, we want to say Ogbomosho. Gbomosho. G and B is pronounced B. A máa ń pe àkọ́pọ̀ G àti B ní B. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ Ògbómọ̀ṣọ́, Òṣogbo. You got B here. Àgbàlagbà. B. Lẹ́yìn B, he, G, ki, G. This is pronounced G, not J. This is he. When you pronounce this for example, we call Hausa. I, G, we call Ìjàkùmọ̀. Jókòó, that's sit down. Jẹun, eat. Jó, dance. Kí, lí, mí, ní, ó, ọ, pí, rí, sí, sh. We've got sh as in Showumi. You know how to put the S and H together and say shh. When you have an S with a dot underneath, it's called shh. When you say Shogunle, with this dot is SH. It's pronounced SH.
Ṣógúnlẹ̀. Ṣówùmí. With this S and a dot is Ṣówùmí. Ṣóláńkẹ́. Names like that. Ṣóláńkẹ́. Tí, who. Yoruba language, there are some words in Yoruba, very few of them that start with who. Uku. And in some dialects, there are languages like Ilesha, there are dialects that's got some who at the start. For example, Ushu. In Ilesha, they will call Ishu, that is called generally Yam, as Ushu. Their I is pronounced U. Ushu. Ulesha. We. Yi. Yomu. Ẹ jẹ́ ká kà lẹ́ẹ̀kan sí o. A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Lẹ́ẹ̀kan sí. A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ yẹn kà. A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Ẹ kárí láé. Eléyìí ni ìpìlẹ̀ kíkà àwọn álífábẹ́ẹ̀tì Yorùbá. Kí ni mo pè é? Álífábẹ́ẹ̀tì Yorùbá. This is a Yoruba alphabet. So with this, we have come to the end of today's class. Eléyìí ni òpin kíláàsì wa lénìí. A ó máa tẹ̀síwájú ní fọ́nrán tí ó bá tẹ̀lé nípa mímáa lo àwọn álífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan yìí ní ọ̀rọ̀ lórí fún àwọn nǹkan tí a lè rí ní àyíká wa. Ẹ ṣé tẹ̀ǹtẹ̀tì sí wa. Ó dàbọ̀. Ó dàbọ̀. Mi ẹ ti stop mi kan. Okay, stop.